Gbogbo yín olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí àtọkùnrin àtobìnrin ló bá wí. Kí dẹ̀ ni ohun tí mo fẹ́ sọ? Ní àná tí mo ṣe show lórí àwọn opó, ọkùnrin kan sọ nínú show yẹn wípé Yínká pé kí n sọ fáwọn ọkùnrin náà kí wọ́n empower àwọn ìyàwó wọn. Òun ló dífá fún nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí. Èmi ò ní sọ wípé kí àwọn ọkùnrin empower ìyàwó wọn. Màá sọ pé kí àwọn obìnrin ẹ̀yin òbí, ẹ̀yin ìyá, ẹ máa equip àwọn ọmọ yín obìnrin, ẹ máa empower àwọn kan tó wọlé ọkọ. Tá a bá fẹ́ wọ nursery school, ó ní bí ọmọ ṣe láti tó. Tó bá fẹ́ wọ primary school, wàá kúrò ní nursery wá lọ sí primary. Tó bá fẹ́ wọ secondary school, ó ní qualification. Tó bá fẹ́ wọ university, ó ní qualification. Kódà tó bá fẹ́ ṣiṣẹ́, wà ní àwọn qualifications kan tó yẹ pé wà lọ fi ṣe interview. Now, àwọn bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ lọ lé ọkọ gẹ́gẹ́ bí obìnrin, ó ní àwọn qualifications kan pé ó yẹ kó kọ́kọ́ ní kó tó lọ. Tó bá ti ní qualification yẹn dẹ̀ ó qualify láti lọ sí ilé ọkọ. Kí wá làwọn nǹkan náà? Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ọkùnrin fẹ́ ẹni kì í ṣe alábàárò àbálábàárò ẹ̀. Fífẹ́ ó yàtọ̀, fífẹ́ tó wà nínú fífẹ́ ó pọ̀ ju pé kẹ́ máa ní kọ́kùnrin empower yín lọ. Ṣorí tó bá fẹ́ lọ lé ọkọ, tó bá kọ́ṣẹ́ ọwọ́ lábẹ́ àwọn òbí ẹ̀, kọ́ṣẹ́ ọwọ́ kọ́ dẹ̀ establish ẹ̀ kó tó lọ lé ọkọ. Àbí kó kàwé, kó ní certificate, àbí kó fẹ́ ṣe tán kó tó lọ sílé ọkọ. Tó bá tiẹ̀ tí níṣẹ́, jẹ́ kú àwọn family, àwọn parents ẹ̀ kó empower ẹ̀ kó mú iṣẹ́ dé ilé ọkọ. Kó mú iṣẹ́ ọwọ́ àbí kó ti empower ẹ̀ dé ilé ọkọ. Yorùbá ní ohun tá a bá fara ṣiṣẹ́ fún, òun ló máa ń pẹ́ lọ́wọ́. Apálára ìgúnpá ni iye kan. Ẹ̀mẹ́yẹ òwò tí àwọn ọkùnrin ń dá, àwọn obìnrin tí ọkùnrin ń dá lókòwò tó dẹ̀ ń jẹrun. Wọ́n á dá wọn lókòwò lẹ́ẹ̀mẹ́ta, wọ́n á jẹrun torí pé ò fara ṣiṣẹ́ fún. Òwò tó bá jẹ́ pé ìwọ ló dára ẹ̀ àbí àwọn òbí ló empower ẹ̀ kó tó lọ lé ọkọ, wàá mọ̀ bó ṣe máa káràmásìkí ẹ̀. Èmi ò gbà pé kọkùnrin kan máa empower, ìwọ gógó empower ara ẹ̀ kó tó lọ lé ọkọ. Ìwọ gógó ní qualification, because àìmá ní qualification kẹ́ tó lọ lé ọkọ. Kódà kó pé 40 tí ò bá tí ní qualification yẹn ó better kó bímọ. Kó má sọ pé bóyá because ọ̀pọ̀lọpọ̀ yín àìmá ní qualification yẹn ìsídà kẹ́ jẹ̀yà padà bọ́ síta nílé ọkọ, àbí kẹ́ fi ẹ̀mí ara yín di, àbí kẹ́ mortgage happiness yín torí pé tí tó lọ lé ọkọ kò ń ṣe age náà fi ń lọ lé ọkọ. Tẹ́ ẹ bá tí ní qualification yẹn, tẹ́ ẹ bá lọ sílé ọkọ ìsídà kẹ́ jìyà bọ́ ńbẹ̀, àbí kẹ́ iṣo inú ẹ̀kún kẹ́ máa mú mọ́ra kẹ́ máa fìyà jẹ yín. Àwọn olówó náà, àwọn olówó tẹ́ ń fẹ́ yìí, wọn ò ní fẹ́ obìnrin tí ò tẹ̀ tí ò empower ara ẹ̀. Torí o máa bá wọn jẹ gbá wọn run ni. Obìnrin tí ò ní nǹkan gbójúlé. Mo máa lo Sisi Ṣadé Ọkọya ṣe example torí mo nífẹ̀ẹ́, mo love ẹ̀. Ẹ rí pé kò ní scandal. Nítorí òun gangan ti yá má jìyà lọ́fà kó tó lọ sínú ilé ọlá. Ká ní ọmọ alájẹbánu ni tí ò kàwé tí ò ní nǹkan kan. Ó máa débẹ̀, ó máa jọlá yẹn wàdùwàdù ní àti ẹ̀ ní gbọ̀n kankan mọ́. Bó ṣe rí torí pé òun gan ti empower ara ẹ̀ kó tó lọ sílé ọkọ. Ẹ lọ wo gbogbo àwọn obìnrin tí wọn empower ara wọn kó tó lọ lé ọkọ. Bí ayé wọn ṣe rí ni ayé àwọn ọmọ wọn ṣe máa ń rí. Torí nǹkan tó ò bá ní ò ní fi lọ́mọ lọ́wọ́. Ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́, tó ò kọ́ṣẹ́ ọwọ́, tó ò kàwé, tó fẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ títí tó gbé ẹ lọ lé ọkọ tó jẹ́ pé ọkọ ló ń dẹ lókòwò róróbo. Níbo lo ti fẹ́ káràmásìkí láti fún ọmọ láti lè equip ọmọ débi pé ọmọ ò ní jẹ irú ìyà tó jẹ. Àníkẹ́yẹ máa fọkàn sí ọkùnrin ò kí ń ṣe alábàárù yín sẹ́yìn. Èmi ò gbà pé kọkùnrin empower obìnrin kankan. Tó bá ti ní qualification tó máa mú ẹ lọ lé ọkọ, má wulẹ̀ lọ lé ọkọ, ó lè máa bímọ. Ṣùgbọ́n qualification yẹn tí wọn náà bá ti wà empowered, tó ti wọlé ọkọ tọ́kọ bá fún ẹ, ó máa fún ẹ sí ni. Kì í ṣe pé kó délé ọkọ ní ọkọ yẹ kó lè dá lókòwò náà, ó dá lókòwò, ó wà lé ọkọ wọn dẹ okòwò wọn náà ń dẹ. Ìyá àti bàbá ẹ ló máa empower ẹ. Ọkọ ẹ̀ á dẹ̀ empower àwọn ọmọ tó bá bí fún. Ìyá tó bí ẹ àti bàbá tó bí ẹ ló máa empower ẹ.
ọkọ ẹ á wá empower àwọn ọmọ tó bí fún wọn kọ́kọ́ ló bí ẹ fẹ́ra yín ni but ìgbà míì gan wọ́n á tún empower ẹ̀yin obìnrin míì wọ́n á máa empower yín lẹ́ẹ̀mẹ́ta wọ́n á máa dá yín lókòwò ẹ̀ dẹ̀ máa jẹ gbárùn torí pé nǹkan tẹ́ ẹ̀ fara ṣiṣẹ́ fún tó bá jẹ́ pé ìwọ lo empower rẹ̀ àbí àwọn òbí ẹ̀ lo empower ẹ̀ tó mú lọ sílé ọkọ wàá rí pé wàá ṣiṣẹ́ kárakára wàá jà kútúkútú ò ní jẹ́ kí kinní yẹn kó bàjẹ́ lójú ẹ̀ torí pé ọkọ ló empower yín ẹ mọ bó ṣe rí ẹ lè mọ yí ẹ wọ́n empower yín lẹ́ẹ̀mẹ́ta ẹ̀dẹ̀ jẹ gbárùn lẹ́ẹ̀mẹ́ta àwọn qualifications tó bá ti ní tó bá fẹ́ university wà ní maths wà ní English wà ní chemistry wà ní kinní kan tó bá ti láwọn qualification bí pé kò níṣẹ́ lọ́wọ́ bóyá kó kàwé kó jáde tó bá ti ríṣẹ́ kan tí kí àwọn òbí empower kó máa ta wóróbo àbí kó bẹ̀rẹ̀ business àbí kó kọ́ṣẹ́ ọwọ́ kí àwọn òbí ẹ̀ ti establish ẹ kó o tó lọ sílé ọkọ ó ti yá májìyà lọ́fọ̀ ó ti tó ilé ọkọ lọ bẹ́ẹ̀ obìnrin tí ò bá tí níṣẹ́ lọ́wọ́ obìnrin tí ò kàwé tí ò kọ́ṣẹ́ tí ò lóko òwò tó wá lóun lọ sílé ọkọ wípé ọkọ ló máa empower ọkọ ẹ ló máa dá lóko òwò ayé ìgbà yẹn ayé ìgbà tí Adam àti Éfà tó jẹ èso tó dóra wọn nínú ọgbà Édẹ́nì tọ́lọ́run sọ pé ìyá ọkọ ni kó máa fara ṣiṣẹ́ kò ń ṣe ayé jet age yìí kò ń ṣe ayé dọ́là ẹyọ ọkọ 2000 yìí kò ń ṣe ayé jet age yìí ló máa dúró pé kọkùnrin empower ayé yìí ó máa ní qualification tó máa qualify ó máa ní nǹkan tó máa qualify ẹ láti lọ sílé ọkọ àwọn nǹkan náà dẹ̀ ni wípé ìsídà kò ṣiṣẹ́ kó o ti kọ́ṣẹ́ parí káwọn òbí ẹ ti establish ẹ kó o ti ní shop o ti bẹ̀rẹ̀ tiẹ̀ ní fúnra ẹ àbí kó o kàwé parí tó mọ̀ pé o ní prospect tó o bá ti ríṣẹ́ kó ti dẹ́ ẹ lóko òwò àbí kí wọn náà ti establish ara ẹ qualification tí o máa jẹ́ kẹ́mi ẹ gùn qualification tó máa wò ó pé tí nǹkan bá dápá o lè dáyé gbé o ti ní bẹ́ẹ̀ o ní qualification lọ́lé ọkọ ìsídà kò fẹ̀mí ẹ̀ di kò fi happiness ẹ̀ di tó bá ṣọ́ra òwú ìyá gbọ̀n ọmọ ẹ̀ aràn vicious circle of poverty torí pé ìwọ gangan ò ń pàfò nínú poverty ó bá nílò máa fi rán ọmọ ẹ lọ wo àwọn generation tó tiẹ̀ tèmi mọ̀ dáadáa ẹ lọ wo àwọn tó jẹ́ wípé wọn ní nígbà tó ń lọ́lé ọkọ wọn ò struggle ọkọ náà gbọ́kànlé wọn ò wà equip kan tó lọ́lé ọkọ ẹ lọ wo ìgbésẹ̀ tí àwọn ọmọ wọn ń gbé ẹ lọ wo ìgbésẹ̀ táwọn ọmọ wọn ń gbé báwo làwọn ọmọ Fúnkẹ́ Akíndélé ṣe fẹ́ tòṣì Ọlọ́run má jẹ́ kára padà sí burúkú báwo làwọn ọmọ Mercy Aigbe ṣe fẹ́ tòṣì Ọlọ́run má jẹ́ kára padà sí burúkú báwo ni àwọn ọmọ àwọn tó kù náà ṣe fẹ́ tòṣì tá a dárúkọ báwo lọmọ wọn ṣe fẹ́ tòṣì àwọn tó jẹ́ wípé wọ́n ti fi ẹsẹ̀ wọn lé orí wọ́n ti fi ẹsẹ̀ wọn lé orí nǹkan tó ti ṣe káwọn gan tó dàgbà wọ́n ti empower àwọn ọmọ wọn káwọn gan tó dàgbà ìwọ kan wà ní pé ẹ máa lé lọ́lé ọkọ wọ́n á di ẹrù ọkọ fún yín ẹ máa jókòó lé ọkọ ẹ níṣẹ́ kankan lọ́wọ́ ẹ ní qualification ẹ rò bí age kan náà fi ń lọ́lé ọkọ bó o pé 40 tó bá ti ní qualification ẹ làbú ẹ kó o bímọ torí pé bó o bá padà lọ sílé ọkọ láì ní qualification ìsídà kò fẹ̀mí ẹ̀ di ìsídà kò fa happiness ẹ̀ di ọ bó ti lọ náà ló ṣe máa bọ̀ tó o bá dẹ̀ ṣọ́ra sáàkù yẹn a máa roll á lọ sórí àwọn ọmọ ẹ̀ èmi ò gbà pé ọkùnrin kan láti empower obìnrin kankan mi ò gbà bẹ́ẹ̀ mi ì dẹ̀ gbà pé obìnrin kan láti rí pé ọkùnrin torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wo owó ẹ máa ń kúkú gífà ni nígbà tí iṣẹ́ ọwọ́ yín ò tó yín jẹ ẹ̀dára yín lójú obìnrin tó bá dára ẹ̀ lójú happiness ìrọ̀rùn ìdùnnú ọmọlúàbí ló máa wá kò ní máa wá owó tí ń bá rí mi ò kí ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí náà ẹ máa rí pé ọmọ yín tẹ̀ lólówó torí wọ́n ti ń pè yín wọ́n ti ń fún yín ní change ẹ̀yin ìyá Bonvita ẹ̀yin ìyá alájẹbánu ajárabuka bọ́mọ yín bá dé láti ìta ọmọ tẹ́ ẹ̀ empower ọmọ tẹ́ ẹ̀ kọ́ bó ṣe ń ṣiṣẹ́ ẹ máa wo báàgì ẹ̀ pé kí ló mú bọ̀ ǹjọ́ tó bá máa mú ikú wálé fún yín bó ṣe máa mú wálé fún yín náà nìyẹn bó ṣe máa wú lálé fún yín náà nìyẹn tẹ́ máa lawọ́ tẹ́ máa fomi lò ẹ̀yin òbí ẹ máa empower ọmọ yín obìnrin ẹ má yọjú kúrò lára ọmọ yín obìnrin àwọn ó ń jẹ̀yà
ẹ má jẹ́ kí àwọn ọmọ yín obìnrin máa di nuisance sọ̀rọ̀ ọkùnrin. Ẹ má jẹ́ kó máa expect pé ọkùnrin ló máa empower wọn. Ẹ máa empower àwọn ọmọ yín obìnrin kó tó lọ lé ọkọ. Ẹ fún wọn ní qualification kó tó lọ lé ọkọ. So that tó bá dé lé ọkọ, qualification yẹn á lè rò pé ó mọ̀ tó bá kàwé tó wà níbì kan wà ń respect ẹ. Tó bá ti ní qualification tó fi ń lọ sí lé ọkọ. Ọkọ gan ò ní fẹ́ part ways pẹ̀lú ẹ. Ọkọ gan á respect ẹ. Ọkọ gan ò ní fẹ́ ṣe báṣubàṣu. Ọkọ ò ní fẹ́ pàtó, ọkọ ò ní fẹ́ lọ pẹ̀lú ẹ nítorí pé o ní qualification. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń jìyà nílé ọkọ ẹ tí ripe enough láti lọ sílé ọkọ ẹ ní qualification. Ẹ tí ripe láti lọ sílé ọkọ. Ẹ tí ìyá má jìyà lọ́fà. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń jìyà ẹ expect wípé kọkùnrin dá yín lókòwò ńkọ́ ló bí ẹ, bàbá ẹ̀ kọ́ ni. Ìyá àti bàbá ẹ ni kó dá ẹ lókòwò kí ọkọ tó dẹ̀ fẹ́ dá àwọn ọmọ tí ó bá bí fún lókòwò kó ṣe bàbá ẹ ọkọ ẹni tó bá wá jàjà wá já yín lókòwò ẹ jẹ́run torí pé ẹ̀yin kọ́ lẹ ṣiṣẹ́ fún ohun tá a bá ṣiṣẹ́ fún òun lọ́lọ́run bless ló ń tọ́jọ́ ẹ lọ yíwà padà kẹyẹ kúkú gífà mọ́ ẹ lọ ní qualification kẹ tó fi ń wọlé ọkọ o bá pé 40 tó bá tó stage kan tó ò tí ní qualification jọ nítorí Ọlọ́run tó bá jẹ́ pé ojú ọmọ ń pẹ́ làbọ̀ ẹ kò bímọ tó ló máa padà wá ni tó bá ti ní qualification tó dẹ̀ bẹ́ lọ́lé ọkọ. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí mi ní kẹ́ má ṣe show fún mi o èyí ni last day mi ní community mo padà sí ward mi ní kẹ́ má ṣe show fún mi o lè ṣe rí mi tí mo kọ ra dengue èyí ni last day mi ní community ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ shabarikolo.com ẹ lọ register ń bẹ.